Sheik Bulala Offa. Radiyallahu ta'ala anhu. Àmín. Woli Gidi ni. Sheik Bulala Offa wòlíì gidi ni. Sheik Jamiu. Sheik Jamiu Bulala Offa. Sheik Jamiu Bulala Offa. Radiyallahu ta'ala anhu. Woli Gidi ni. Wòlíì gidi ni. Ìjẹ́ wòlíì yẹn tẹ́ bá lọ kí n lé tó bá wo ẹlòmíì báyìí yóò ní wèrè 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 yóò lé ni. tàbí kò pé ló lè yóò lè àwọn tán bá sì jọ lọ yóò gbà wọ́n yóò fún wọn lẹ́bùn ẹ̀bùn tó fẹ́ fún wọn yìí òun náà ń pè ní jálúwà. Jalwa òun ni òdì kejì khalwa yóò máa ìyẹn pé jalwa àti khalwa yẹn yóò máa yọ lẹ́ẹ̀kan náà òun lẹ́ ń rí bí o ó ti dé Mákà. Allahu Akbar. Allahu Akbar. Ìdé Mákà yẹn kẹ́ lè gbà ipò dé Mákà yóò kó nǹkan bọ̀. Allahu Akbar. Tí ó sí ńlẹ̀ yìí lásìkò tó fẹ́. Kò sí onítàsọ́wùfù gidi mọ́. Kò sí onítàsọ́wùfù gidi mọ́. Àwọn táwọn wọ́n ti lọ. Àwọn táwọn wọ́n ti lọ. Kò sí àárọ̀ fún wọn mọ́. Kò sí àárọ̀ fún wọn mọ́. Kí ni ó jẹ́ kó sí àárọ̀? Kí ni ó jẹ́ kó sí àárọ̀ fún àwọn ẹni tá a wí wọ̀nyí tí wọ́n ti lọ? Ẹni tó bá jẹ́ mùrídí àwọn táwọn wí wọn mọ̀ wọ́n kàn jẹ́ mùrídí wọn ni. Ẹni tó bá jẹ́ mùrídí àwọn táwọn wí yìí wọ́n mọ̀ wọ́n. Wọ́n kàn jẹ́ mùrídí ni. Wọ́n kàn jẹ́ mùrídí ni. Oríṣiríṣi tùràrí lọ́fíńdà òórùn lẹ́ẹ̀mà gbọ́ níbi tó bá sì jókòó sí báyìí ọ̀rẹ́ ìpè tó bá gbá ògiri yẹn báyìí ó lè gbé oúnjẹ jáde. ìdánkọ́ o. ìdánkọ́ o tó bá gbá ògiri ó lè gbé oúnjẹ jáde. tí ó fi ṣe yín lálejò. yóò fi ṣe yín lálejò. bẹ́ẹ̀ la fẹ́ ẹlẹ́hà ní pàkátà. bẹ́ẹ̀ ni àfẹ́ ẹlẹ́hà ní pàkátà. bẹ́ẹ̀ ni bàbá tó ní Shamsuddin. bẹ́ẹ̀ ni bàbá tó ní Shamsuddin. lákàlámbì. bàbá Jirjis.
رضي الله تعالى عنه tó آمين jẹ́ àáfà ńlá. bàbá Jírìjìsù yẹn ló ń jẹ́ àáfà ńlá. ẹni tí ó ibi tẹ jókòó báyìí yóò ní yóò sì wọnú odò inú odò ọkọ̀ kan fẹ́ tẹ̀rì ni àwọn lọ yọ الله أكبر ẹ sì rí tí ó mi yóò kan omi yóò máa kán lára ẹ̀ báyìí. الله رضي الله تعالى عنه. آمين bàbá náà lónìí lè kéwú Shamsuddin lákàlámbì ọmọ wọn bìnrin òun ló wà ń bẹ̀ nísìn màmá náà dà púpọ̀ ọmọ wọn obìnrin kejì ló bí ambassador Kabiru Sayuti. الله أكبر àwọn náà ní ilé tó wà láàfá ńlá yẹn ilé ilẹ̀ báyìí الله أكبر ni wọ́n fi ń pè bẹ̀ ní àfá ńlá street. الله أكبر رحمه الله حياكم الله irú wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ a tún mú kí n tún mú kan wá lẹ́rìí. èèyàn fẹ́ máa wá jẹ́ orúkọ yóò máa wá ya orúkọ lò orúkọ olórúkọ ó wà gbé sórí. orúkọ yẹn wọn àwa ní fi pe àwọn tó ní mọ́ ìwọ ló máa wá jẹ. bàbá wa almiskinu billah رضي الله تعالى عنه آمين ọ̀rẹ́ bàbá púpọ̀ ni wọ́n ọ̀rẹ́ gidi bàbá yẹn ló ń jẹ́ almiskinu billah. Abubakar Siddiq lórúkọ wọn. Abubakar Siddiq lórúkọ wọn àwọn náà jẹ́ almiskinu billahi ọ̀rẹ́ bàbá ṣé Ádámù púpọ̀ ni wọ́n. رضي الله عنهم kódà nǹkan tí bàbá yẹn sọ fún Sheikh Adam níjọ́ tó ń jọ ń jọ rẹ̀ tí wọ́n tí mọ̀ tọ́lọ́hun ó ṣe. الله أكبر bàbá yẹn ló sọ fún Sheikh Adam yìí pé lọ́dún mẹ́wàá sí ìsìn àwọn máa wò ẹ́ lókè ni. الله أكبر Naam. bàbá náà ó sọ fún bàbá ṣé Ádámù nígbà tí bàbá ò tiẹ̀ tí mọ nǹkan tó máa padà ṣẹlẹ̀ pé lọ́dún mẹ́wàá sísìn níbi tọ́lọ́hun ó tó ẹ sí àwọn báwọn ti tó yìí àwọn ó tún máa wò ẹ́ lókè ni. الله أكبر
ọmọ bàbá náà ọmọ bàbá náà Saud Saud ó wá Markaz ń bí ó wá sí Markaz ń bí